special announcement. Ìkéde pàtàkì láti ọ̀dọ̀ Chief Olóyè Sunday Adéyẹmọ Igboho Oosa. Ó bàbá Dami ẹ̀kan ọkọ̀ rọ́pò. Ọkọ̀ Tóyọ̀sí, wọ́n ní ká sọ fún yín, wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aládùúrótì tẹ́ fojú fẹ́ àwọn tẹ́ tún fi inú fẹ́ àwọn. Wọ́n ní ká sọ fún yín nípa ètò ìsìnkú ìyá ìyàwó wọn. Ìyẹn màámi àgbà Alájà Ìyábọ̀ alias Màmá Rọ́pò. Ètò ìsìnkú yìí máa wáyé ní on the 12th ní Ẹdẹ, 12th of December 2023. Wọ́n ní kẹ́ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn, wọ́n ní kò sí pátí. Wọ́n ní Sheikh Alhaji Muideen Ajani Bailo Ọlọ́run jẹ́ arí bàbá pẹ́ àdámọ̀ láwáyáta o. Wọ́n ní àwọn náà máa ṣe àdúrà ìsìnkú láti aago 10 àárọ̀ sí aago 12 àárọ̀. Wọ́n ló ti parí. Wọ́n ní kò sí pátí o, à ń kọlù à ń kó fọn. Wọ́n ní kò sí yẹn. Gbogbo àwọn bí ìlú ṣe rí lọ́wọ́ yìí. Wọ́n ní ẹ wá pàápàá. Ẹ̀yin tó bá máa kúrò ní Lagos State àbí ibi tó bá fẹ́ kúrò. Ẹ̀yin tó bá kúrò ní èní 11th of December 2023. Wọ́n ní ẹ tètè kúrò. Aago 10 àárọ̀ báyìí ni ètò máa bẹ̀rẹ̀. Wọ́n á ṣe wáàsí fún wa. Wọ́n á fi ọ̀rọ̀ ẹ̀mí bọ́ wa látẹnu chiefs bàbá wa Sheikh Ajani Muideen Bello. Then aago 12 everybody Iléyá. Wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ẹdẹ tẹ́ ẹ fẹ́ wá ẹ tètè kú òǹlé. Bí yẹ ká ṣe announcement yẹn lénìí kẹ́lẹ́ mọ́ bẹ́ ṣe máa get prepare fún ọ̀la. Ẹ jọ̀ọ́ o, ọmọ rere ló máa gbẹ̀yìn gbogbo wa náà o. Ní agbára Ọlọ́run gbogbo àwọn tá sì ní òbí, àwọn la máa gbẹ̀yìn òbí wa. Ọmọ rere á gbẹ̀yìn tiwa náà. Ní àṣẹ Elédùmarè. Àwa tá ní òbí mọ́ náà, Ọlọ́run ní fọmọ rọ́pò wa. A kí Chief Sunday Igboho Oosa ẹkùn ọkọ̀ rọ́pò, ọkọ̀ Tóyọ̀sí. Ní agbára Ọlọ́run ọba, Ọlọ́run bá wa dúró tì, a bá wa mú yín ṣinṣin, a bá wa mú yín ró. Ẹ ní dààmú o, ẹ ní jẹ̀bi pé dìde fún ìran Yorùbá. A kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá náà. Tẹ́ ń ṣe tinútinú, tẹ́ ń ṣe tọkàntọkàn. Tẹ́ dúró ti Olóyè Sunday Adéyẹmọ Igboho Oosa. Gẹ́gẹ́ bí Olóyè Sunday Igboho náà ṣe dúró ti ọmọ Yorùbá, bó ṣe dúró ti ìran Yorùbá lẹ́yìn agbára Ọlọ́run ọba. A ní dààmú o, a ní kàgbákò àbúrú. Gbogbo ìtẹ́ wa ń lọ sí Ẹdẹ, àyún lọ re o, àbọ̀ re lágbára Ọlọ́run ọba. Ọkọ yín ò ní mẹ̀jẹ̀, omi ní òmù. Ọkọ yín ò ní forí ṣángbó o. Ọlọ́run á pa àlọ yín mọ́, á pa àbọ̀ yín mọ́. Ẹ padà wá dé bá àwa náà ní ayọ̀, àlàáfíà àti ìdùnnú. Ní agbára Ọlọ́run iná ò ní tán wọ yín o. Ẹ ní jẹ̀bi wípé kílẹ̀ bá wa lọ síbi òkú ìyá wa sí. Torí ìyá wa ni Alájà Rọ́pò náà. Ìyá tí wọ́n dẹ̀ ló ṣaláìsí. A dúpẹ́, ẹ ní jẹ̀bi pé kílẹ̀ lọ síbẹ̀ fún o. Ẹ ṣé mo dúpẹ́. I remain my humble self. Yorùbáwùyí lórúkọ tèmi. Yorùbáwùyí ni mo ń jẹ́ ọmọ tí ò lápọn. Trust me. Mi ò fẹ́ wàhálà. Ẹ ṣé gan. See you in Ẹdẹ. Ẹdẹ mo kú àrógùn. Ẹdẹ mo kú àrógùn. Ẹ ṣé.